ṣe jẹ́jẹ́ ìrókò Olúwere. Ẹni ayé yẹ ògo rọra ṣe ilé ayé asán ló wá mú kókó èṣù ó pàdídà òun lajà ọjọ́ orí pẹ́ aṣiwèrè gbàgbé pé Elédùà ń bẹ. Ìrókò Olúwere ìrókò Olúwere ọmọdé burúkú ó bójú ẹ̀yìn òòjọ́ kan l'Olúwere ń pani alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́ ìrókò Olúwere. Ẹ jẹ́ rántí ọjọ́ ọ̀la bó ní ti rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀ ẹni ṣe rere tẹra mọ́ ẹni ṣèkà tẹra mọ́ àtòrí àtìkà ikán kì í gbé ọjọ́ kan ẹ̀san àké. Ìrókò Olúwere ìrókò Olúwere ọmọdé burúkú ó bójú ẹ̀yìn òòjọ́ kan l'Olúwere ń pani alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́ ìrókò Olúwere. Elédùà ọba mi òkè òun ló lẹ́san lọ́wọ́ ìpín rere ní tèmi o ìpín rere ṣá ni mo fẹ́. Elédùà ọba mi òkè òun ló lẹ́san lọ́wọ́ ìpín rere ní tèmi o ìpín rere ṣá ni mo fẹ́. Ìrókò Olúwere ìrókò Olúwere ọmọdé burúkú ó bójú ẹ̀yìn òòjọ́ kan l'Olúwere ń pani alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́ ìrókò Olúwere. Ìrókò Olúwere ìrókò Olúwere ọmọdé burúkú ó bójú ẹ̀yìn ìrókò Olúwere ọmọdé burúkú ó bójú ẹ̀yìn òòjọ́ kan l'Olúwere ń pani alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́ ìrókò Olúwere. Chief, ẹ ti rí picture òkú ẹ̀ tí mo send sórí fóònù yìí. Àdàbà really òun ni mò ń wò lọ́wọ́lọ́wọ́ yìí iṣẹ́ lẹ ṣe o ẹ gbìyànjú gan. Yeah, shut it down. Good. So kí n ṣe rí balance mi ló kù báyìí. Lórí ọ̀rọ̀ balance tó sọ yẹn àwọn tí wọ́n gbéṣẹ́ fún mi gangan mi ò tí ì rí wọn but very soon a sì ríra. Mi ò gbọ́ ọ̀kan tẹ́ sọ. Wọ́n bẹ́ mi dánrú ẹ̀ wò. Balance yẹn ó ṣe kókó gan ni wọ́n bá mi dánrú ẹ̀ wò. Ṣégbà tí mo bá yín parí iṣẹ́ tán ẹ wá ní balance ẹ̀ ṣe kíní ó ṣe ségesège. Ẹ má bá mi dánrú ẹ̀ wò. Kẹ́ sanwó yẹn kíákíá. Kàkà bẹ́ẹ̀ ẹ̀mí tó máa bá lọ́ọ́ máa pọ̀ gan ni o. Bẹ́ẹ̀ ni mo sọ o. Àdàbà ṣé o fẹ́ máa threaten life mi ni? Èmi dẹ́rùbàyàn èmi ò ń dẹ́rùbàyàn ohun tí a máa ṣe ni máa sọ pé máa ṣe mi ò ń dẹ́rùbàyàn. Okay. Kẹ́ sanwó yẹ kíákíá ni mo sọ báyìí fún yín kẹ́ sanwó yẹ kíákíá. Àbáwọn yóò ṣíwó ilé iná. Ṣẹ́wà mọ tó máa ṣẹlẹ̀ mo ti rí picture yẹn mo yí sẹ́ẹ̀dẹ̀ náà sí chief ẹ máa rí màá pè yín ṣẹbọ màá pè yín kan lọ láìlò màá pè yín ọ̀rà ọ̀rẹ́ máa wọlé burúkú máa yìí sẹ́. Bàbá òṣó fẹ́ máa dẹmọ ni. Àárọ̀ yẹ́ ṣe máa wo náà màá fún lé ní sọ́la àwọn ará ilé àbọ̀ asunkún á jẹ́ èmi lówó nígbà tí parí iṣẹ́ tán wà ní balance ṣe ségesège.
ló ṣẹlẹ̀ kí ló dé. gbàgbé òṣì bí wàá pé ta là wà ìwọ là á gbẹ̀mí ẹ̀ bá ṣe wà. ẹ̀mí tèmi lẹ fẹ́ gbà ṣé ẹ̀mẹ́tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣá. àdàbà àbí kí náà ń pè ẹ́ wọ́n máa fi o a wà lásán o lakọ̀la wá bíbọn kò yẹ. ẹ̀yin wa tòrótòró sí èmi ta ló rán yín iṣẹ́ náà. gbàgbé fọ́ọ̀kì ìjàre kí ló fọ́ kí wọ́n rí àlàyé bóyá ló mọ̀ pé àmàyé wá tẹrù ni wọn wà lásán gbàgbé kò lẹ́ ní dà fún yín fún ẹ̀wọ̀n yín ògùn ló máa pààyàn láyà yín. ee Mr. Forche ìdàdúró sí ẹ. ẹ̀yin wo láti bọ̀. ẹ̀lúkú ṣèmúbọ̀n ẹ̀dá ni èmi lẹ́yìn kó bọn àtàdá wá bá ṣé ẹni tó rán yín iṣẹ́ ò ṣàlàyé bí ṣe jẹ́ fún yín ni. gbàgbé òṣì. tó bá rán orógùn iṣẹ́ tí ò bá mọ̀ ọkọ̀ á torí bọnú omi gbóná ẹ fẹ́ torí bọnú omi gbóná. ẹ̀lúkú. máa wo ìṣẹ̀ ẹ̀fọn náà tàbí ṣíbọn náà ṣíbùn tẹ̀ fún mi. ẹ̀yà kọ́lọ̀ sábà máa ń wọ ṣé kò tẹ fẹ́ rí. ó yá. ayé jẹja wọ́n tún jẹ́ ìlúkú mẹ́ja. So ẹ̀lúkú ti ya kú nìyẹn. I can't still believe it. Ó sì ń rú mi lójú bákanbákan. Akọni lọ lójú ogun ẹ̀lúkú lọ àyìnkan yan ọ. ẹ wá àwọn olólè dánrú iṣẹ́ ìwò náà. Scorpion kí ló tún sọ yìí? A ní láti máa wá yẹn káàkiri náà. Àmọ́ wọn tájọ́ ń ta lórí títì náà. Àmọ́ wọn tájọ́ ní kanta. But the only thing tó kàn dùn mí ń bẹ̀ òun ni pé láǹfààní àti bá wọn tá à ń sọ yìí because ó bá yẹ pa láǹfààní láti bá wọn ni èmi ò bá yẹ kàn understand pé lọ́wọ́ yìí bí tá a bá ti gbọ́ gbò a máa ń gbogbogbò síbẹ̀ ni mẹ́rin ó jura wọn lọ. But Scorpion ẹ má jẹ́ àgbàgbé nǹkan tá a gbé sẹ́yìn ibùdó ta máa fẹ́ ká tètè wá ṣe bá a ṣe máa dispose ẹ̀ torí àwọn ọjọ́. sí o ní láti bẹ̀rù kí ló ń já ẹ láyà ta ni o mọ bàbá nínú ìlú yìí àbí. òótọ́ ló sọ jàre gbogbo èèyàn tiẹ̀ ló mẹ́kún nùgbó ta ni ọmọ mọ́tò àdàbà. confam. ẹ wo all the same ẹ jẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe bíbá ẹ jẹ́ ká fi bíbá ẹ lẹ̀ ṣe ti understand point mi ẹ má jẹ́ ká pẹ́ bíbá ẹ rárá ẹ já lọ. hello àdàbà ẹyẹ ńlá bàbá àgbàlagbà àyà ti ṣí kúrò lábẹ́ tẹ̀ títí ọlọ́dà àlàwọ̀ àbá ibo ní ká máa gbórí wọ̀ kò sí wèrè ó ṣe bá mi ò mọ̀wọ́ tí bra sọ ni àbá ní ká máa bọ̀ wá bóun lé straight báyìí. kò sí wèrè kan máa bọ̀.
Man. Okay, baba. Daniel. Sílẹ̀ kújọ́. Táìmù wọn tó gbé mọ wọlé. Kí ló ṣe ẹ́? Èmi ló ń yìnbọn sí. Gbọ́dọ̀ tí rẹ̀ tí wẹ́ pé ẹ̀ṣẹ̀ já ẹnu lọ́nu ọmú yìí, ẹ̀yìn yìnbọn sí mi. Mi ò bá tí wọ́n má fi ẹ̀mí ara yín ṣòfò. Ọ̀gá yín ni mo bá lẹ́jọ́. Àdàbà, ìwọ ni. Babolóyè èmi ni. Balance mi ni mo wá gbà. Tí n bá dẹ̀ gbà níbi tí mo dó sí, èṣù ayé ọ̀nù lé. Babolóyè, wọ́n ti mú méjì balẹ̀ náà boys wọ. Àdàbà, kí ló dé tó ń ṣe lè gan? Kí ló dé? Kí ló dé tèmi ń ṣe lé? Ẹ jẹ́ kémi náà bí yín. Kí ló tẹnu àwọn èèyàn kan wá pa èmi Àdàbà? Ẹ̀yin rán èèyàn kan wá pa mi. Ẹ tún máa ń rán àwọn èèyàn, ẹ rán àwọn cockroach, aáyán kan wá pa èmi. Mo ṣiṣẹ́ fún yín tán. Ẹ fẹ́ sọ balance tèmi. Wọ́n ń jẹ mí lówó, tẹ́yìn náà dẹ̀ mọ̀. Ṣé wọ́n kó ní wàhálà ilẹ̀ ló kúkú sí? Tó wáyé pé mo fẹ́ gbẹ̀san ni. Gbogbo àwọn tẹ kó tira ẹ̀wọ̀n tó mi pa láàrin ìṣẹ́jú kan, tẹ́yìn náà dẹ̀ mọ̀. Tí n bá gba balance yẹn mi ṣe dúró yìí, ṣé ló gba àwọn ẹdìyẹ yìí tẹ kó jọ ìtẹ́pẹ́ léèyàn yìí? Màá pa wọ́n sí lọ́rùn, màá dẹ̀ lọ. Ẹ mọ̀ pé màá lọ. Wo ìwọ lọ sí yàrá àlejò, wàá rí báàgì dúdú kan ń bẹ̀ kó gbé wá, owó ló wà ń bẹ̀. Bàbá yóò sì ń bínú àbí. Màá rán ilẹ̀ fún bàbá yín. Ẹ sọ fún bàbá yín kó má bá mi dánwò ẹ̀wò mọ́. Wọ́n ń jẹ mí lówó. Sílẹ̀. Ìrókò Olúwéré, ìrókò Olúwéré, ọmọdé burúkú ó bojú ẹ̀yìn, òòjọ́ kan lolúwéré ń pani, alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́, ìrókò Olúwéré. Ẹni ayé yẹ ògo rọra ṣe, ilé ayé asán ló wá mú kókó, èṣù ó pàdídà ọ̀làjà, ọjọ́ orí pẹ́ aṣiwèrè gbàgbé pé Elédùà ń bẹ. Ìrókò Olúwéré, ìrókò Olúwéré, ọmọdé burúkú ó bojú ẹ̀yìn, òòjọ́ kan lolúwéré ń pani, alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́, ìrókò Olúwéré.
ẹ jẹ́ a rántí ọjọ́ ọ̀la bó ní ti rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀ ẹni ṣe. Àbá àgbàlagbà. Ó kú tì. Bàbá igi ńlá ni ẹ̀, ó kọjá igi tí Ṣàngó lè pa. Bàbá ogún ọdún lè ní gbọ́ngbọ́n lókè, òkè gbọ́ngbọ́n, omi òkun ní ẹ̀, Ọlọ́run ọba ó gbẹ́tì. Ọmọ, bàbá ìwọ ló yẹ kó máa pè ní kútì lóòótọ́. Ikú tó bá máa pa bó ṣe wà yìí, Ọlọ́run ọba ń gbọ́ ọmọ ọlọ́mọ ló máa mú lọ. Ọmọ òkè Olúmọ leléyìí o. Owó tì, àṣọ́pọ̀pọ̀ mọ́ká tó mọ́ oru àwọn òṣìṣẹ́ bẹ̀ ní ìdáwọ́ dúró. Wọn ò dáwọ́ dúró, wọn ò ní ìsinmi rárá. Ojoojúmọ́ náà kó oníṣẹ́ wọlé fún wọn. Bàbá àgbàlagbà, bàbá mi ò gara Ọlọ́run. Kò yẹ yín ni bẹ́ẹ̀ mi wọ́n ti dẹni tí kú rí tó ń sá. Kò sí rọ́mbẹ̀. Mo ti dẹnu tárùn rí tó ń gbọ́n jìnnìjìnnì. Confirm. Bàbá òótọ́ ni. Àwọn náà kọ́ ní káwọn kọ́ wo bí irú èèyàn ti kú jẹ́. Àwọn náà ní fẹ́ ṣe irú ẹ̀ mọ́, wọ́n máa jìnnà sí next time. Owó yẹn ń kọ́. Owó wà nóbù tí ń tẹ àwọn guys méjì wá pẹ̀lú owó. Ẹ máa ṣe fàájì ẹ̀. Adaba wọn. Adaba. Kò sọ ọmọ náà. Ó ń bọ̀. Eléyìí ò ń ṣe fíìmù. Ó ń ṣẹlẹ̀ fọ́rí ni. Bàbí ṣe sọ fún ẹ. Àdàbà ìbá ẹ lójú ẹ ìbá ẹ lẹ́yìn ẹ gẹ́gẹ́ ju gògóńgò lọ. Everybody ló mọ̀ àwọn náà kọ́ fẹ́ bá kú ní gbólóhùn. Kọ́ máa jà poro. Àwọn gan ò ní fẹ́ ṣe irú ẹ̀ náà. Ikú gan ò fà poro. Ikú gan ò fẹ́ kéèyàn máa gbọ̀n tó bá ti gbọ̀n ju ikú ti rí ẹ lásì. Ọlọ́run má ṣe bí Ìbàdàn lóṣogbo ìbá ẹ o. Àdàbà gba ìjà máa mú. Àdàbà jẹun kò fẹ́ yẹlé ohun tó jẹ kúrẹ́ ní sùúrù. Ìwọ láyé mi, ìwọ lọ́kàn mi, ìwọ lẹni tí mo ní mo rẹ́ ní ọkàn mi, mo rẹ́ ní kejì. Mo lè fi àsìkò yìí mo fẹ́ fi dá ẹ lójú pé ìfẹ́ mi sí ẹ bó ṣe máa fìdí múlẹ̀ sí everyday life. I swear down. Ó máa fìdí múlẹ̀ sí bí gbòǹgbò igi ṣe ń fi ẹ̀ka múlẹ̀. Èmi náà fi àsìkò yìí sọ fún ẹ pé ìfẹ́ òtítọ́ ni mo máa bá ẹ ní. Mo dẹ̀ fi oyin àti àádùn fi ṣe ìdìdí ìfẹ́ fún ẹ pé kó bá lè pẹ́ sí i, kó bá lè bá ìgbà mu nítorí pé ọ̀tún lọ́jọ́ ń yọ. You're just not. Shall come? See, Arinilode and Bandele. Mo mọ̀ pé a ti mọ́ra for a while now, but okun legun kó má ní gbọ́n ti táwa now. Fọláṣadé mo fẹ́ mọ̀ ẹ́ délé. Yeah. You're not serious, Mr. Olúfẹ́mi. Kí ni nǹkan tẹ́ fẹ́ mọ̀ nípa èmi Fọláṣadé Àdàbà ọmọ Fọláwẹ̀ tẹ́ ẹ ti mọ̀? At least ọmọ ẹ̀gbọ́n mi. Ó dẹ̀ mọ̀ pé àjù méjì lọ lọ́wọ́ àwọn parents wa. So what else do you want to know about me tí o tí mọ̀? Má wò mí jàre sọ̀rọ̀. Come to think of it, ìwọ náà ṣáà tí sọ ẹyẹ tó ṣu ẹ fún mi. Kò dẹ̀ possible kó jábọ́ látọ̀run. Yes. Ṣòro jù ẹ̀. Amúmiríran ńlá kan. Ṣòro nínú ran yẹn. Mo rí ilé ńlá kan. Ilé yẹn gold ló fi ṣe. Mo lè rí mi àti ẹ nínú. Joseph. That's a very nice one. Ìran yẹn náà nice. Àdúrà tó wá kù tó máa gbà ní pé k'Ọlọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ. Ó ti wá sí ìmúṣẹ máa ti rà rárá. Ṣé orí báyìí o ti ń ṣàmì àbí? O ti ń try láti avoid question mi. Okay. All right, fine. Okay. I'm Olúfẹ́mi Adédọ̀kun, just as you know, and ìtàn jẹ́ kó yé mi pé Àdìgún ni oríkì mi. Ìtàn. Yeah. Ìtàn bíi ti báwo? Sister mi kú, bàbá mi kú. We lost everything. Èmi gan to lose memory to the incident. Yeah, I'm so sorry about that. I'm used to it already. It's been a long time coming.
just have to let you know because you were special. Thank you. Ìwọ láyé mi, ìwọ lọ́kàn mi. Ìwọ lẹni tí mo ní, mo rẹ́ni ọkàn mi, mo rẹ́ni kejì mi. Tọ́pẹ́. Yes. Mo ti ń study ẹlẹ́nujọ́ mẹ́ta. Mo ti change gan. How? Ìgbà mi bí kí n call ẹ, kò má pick ẹ. Àbí kí n sọ pé mo fẹ́ rí ẹ. Wàá máa fún mi láwọn excuse kan tí ó jẹ ni. Sorry, but nowadays, mo busy, mo máa lọ sí class dáadáa. At least èmi náà ti di serious students. And you know our exam is coming in. So mo gbọ́dọ̀ prepare for exam dáadáa kí n kàwé, kí n pass. Then after my exam, a lè wá jókòó kalẹ̀ fún boyfriend and girlfriend as in she understand now. But as for now, mo busy. We mo work in school. So, èmi ni mo jẹ́ kó ráyè kàwé. Tọ́pẹ́ dá mi lóhùn náà. Kò ṣe bẹ́ẹ̀ yẹn. Try to get me. Mo níṣẹ́ láti ṣe gan nísìn. In fact, mo ní appointment. Mo lè máa exchange words pẹ̀lú ẹ̀ bí báyìí. So, bóyá a máa sọ̀rọ̀ later. I'll give you a call later. Okay? Go take care. Bye-bye. I don't know. We have malaria being on social. Really? Is that one color? No. For now, I'm still very good. So, I'll look later. If at the faculty, I need to see this admin officer. Pẹ̀lẹ́ orí ń fọ́ ẹ lóòótọ́, mo rí pé ó tètè rántí orúkọ yẹn. No, Jerry, it's irrelevant. Pẹ̀lẹ́ orí ń fọ́ ẹ lóòótọ́. But why is he always like this? I don't know. It's your brother. Yeah. Your phone. Okay. Listen. Ṣó dìgbà tí máa pa bọ̀bọ̀ yìí kó tó dẹ̀yìn lẹ́yìn. Ṣadé. Ele man serious. Kí ni gbogbo ele? Oh, this guy will not kill me. Ẹ̀ṣẹ̀ yẹn ló wá jẹ́ kí countenance ti wọ́n change by. Mo ti sọ fún ẹ pé kó fi ọkàn ẹ balẹ̀ lórí Kúnlé. Kò sí nǹkan kan tí Kúnlé fẹ́ fi ẹ ṣe. Wo bí akúwárápá ló ní ọdún ìtọ́. Ọ̀bùn ló ní ọdún ìtọ́. Ìwà tí Kúnlé ní Kúnlé wù yẹn kò sí nǹkan kan báyìí tó lè ṣe fún ẹ. So fọkàn ẹ balẹ̀. Má sọ bẹ́ẹ̀. Èèyàn ń parọ́, ó ń fògùn búra pé tóun ò bá ṣe kógun pa òun. Òkè tá bá sọ pé kò lè wù níwà téṣù bá ya ló ń kọ́. Ọ̀rọ̀ dé ló sọ yẹn o. Sincerely, ẹ̀rù ẹ̀ máa ń bà mí ná. This is getting too serious for me. But mi àṣọ ẹ̀ ní kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún ẹ. Ó lè ṣe nǹkan kan fún ẹ. Bọ̀dọ̀ Ṣadé. Yeah. Ṣé Kúnlé lè pààyàn lóòótọ́?
Fẹ́mi, ẹ̀gbọ́n mi ni Kúnlé. Bó dẹ̀ ṣe wà yẹn kò lè pa èèyàn. Kúnlé ò lè pààyàn but ẹ̀rù ẹ̀ máa ń bà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé ọjọ́ kan. A basket. Nice one. Nice one. Ó ṣe ń dùn mí báyìí. I wish Kemi náà ní ìbọn báyìí. Ma shoot anybody tó bá trespass so I can have. So I can command the respect. Kúnlé, will you keep quiet? Kí ló ń sọ lẹ́nu ẹ tí ó dùn yẹn? Ìwọ fẹ́ pa ẹlẹ́ran ara bíi titi ẹ̀ àbí o mọ nǹkan tó ń sọ? Kúnlé, kí ló yẹ tó máa fi ń sọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni? Mo sọ̀rọ̀ bí wèrè àbí. Let's say that. Jóná, kí ló dábàá dín sọ̀rọ̀ nílé? Kí ló kàn ẹ̀ náà? Kingo, fine. Àfàìmọ̀ kó má yẹ kó lè fẹ́ mi má ti bẹ̀rẹ̀. Kí ló ha ẹ lẹ́nu? Mi ò rò pé ó yẹ pé ìwọ ọmọ yìí. Mò ń gé ẹ lọ́wọ́ tún bọ̀ ká, ó fẹ́ pààyàn. Ṣé owó lè dáyàn ní kó tó ní o fẹ́ pààyàn? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mi ò rò pé ọmọ yìí wà òkè o. Wọ́n wo movie nsìn ni. Ó dẹ̀ rí èèyàn kan tó pààyàn bẹ́ẹ̀. Ó dẹ̀ lóun náà wish láti níbọn. Èyí tóun bá ti wá níbọn yẹn tóun wá fi pa boyfriend àbúrò òun. Ṣé lè imagine? Daddy. Ṣé wò lè ṣe ẹni àbí wò ló ṣe wò? Ìwọ fẹ́ pààyàn, o fẹ́ fi ìbọn máa pààyàn. Ṣé wọ́n lè pààyàn? Òun bó ṣe pààyàn. Tó bá rúkọ yàn wá dúró. Tó bá rí òkú lẹ́lẹ̀ wá dúró. Get it gun. Go get it gun. Kó máa fi pààyàn kiri. Kò ní kó tó bàbá ẹ̀ jẹ́ kí ni? Bàbá ẹ̀ lágbára bí bàbá ẹ̀ mọ̀yàn. Àbí bí ti báwo? Dá mi lóhùn. O fẹ́ fẹ́ lá. Ọjọ́ tí n bá gbọ́ o tún repeat irú kan yìí àbí pé o jà lásán. O mọ̀ mí, you know me. Màá ní káwọn boys mi di ẹ̀mọ́ òpó náà tó wà wájú ilé yìí. Ní hòhò, wọ́n á nù ẹ̀ láti àrùn tí màá fi ṣú. Bẹ́ẹ̀ ni mo sọ, you know me, o mọ̀ mí. Tí ilẹ̀ máa fi ṣú ni wọ́n máa nà ẹ́ ní hòhò. Wọ́n ti bá tún gbọ́ o tún repeat same thing àbí o jà ni mo ń sọ fún ẹ. Madam. Kúnlé, kí ni mo sọ nípa tí mo máa ń dà yìí? Tí máa fi pàtó ní ìjọba ń lọ. Tí èmi àti máa fi fojú báyìí, ká máa ríra báyìí, mo fẹ́ rí lẹ̀. Wọ́n ti ṣe òṣèlú tó mọ́. You know me, ó mọ̀ mí. Ẹni bí ní ìlànà láyé máa ń rí o. Ọmọ òjò ṣòkòtò lójó You my boyfriend. Inú Kúnlé máa le gan. Ó le ju àpárá lọ. Bó bá wà ní Popsi ṣe ń encourage ẹ lórí irú àwọn ìwà bẹ́ẹ̀. Báwo ló yín sọ̀rọ̀ báyìí? Ṣé òbí tó dáa kan á máa encourage ọmọ ẹ̀ sí nǹkan tí ò dáa? Dáàdò encourage ẹ̀ òun fúnra rẹ̀ ló kàn fẹ́ ya ìpáǹlé ọmọ. Ọmọ kí wọ́n máa ṣọ́ra fún bọ̀bọ̀ ìwà ni. It is well. It is well. Kò ní sí nǹkan kan lágbára Ọlọ́run. Where's my smile? Wẹ́wìn sí wọ́n rìn. Go, Joe. I'm serious. Fẹ́mi ń kọ́. Ó wà nílé. Ṣé kò gbọ́ pé mo dé ni? Fẹ́mi. Kí ló ṣẹlẹ̀? Ṣé o gbọ́ pé mo dé ni? Kàn wá ń lé níjà rẹ̀. Ó kàn wá ń lé. Kí ló ṣe? Abẹ́ ìjà ni. Àjà o, àtàárọ̀ lèmi náà ti ń béèrè lọ́wọ́ pé kí ló ṣe wọ́n, wọn ò dẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ kùtù náà ti ń dá dì báyìí. Ọgbọ́n Fẹ́mi kí ló ṣẹlẹ̀? No,
wá kò sí ìhòòhò ẹ̀ kankan tó gbọ́dọ̀ fi pamọ́ fún mi àbí mo ṣe é ni. kí wọ́n ló dé. ọ̀nkú mi èèyàn kan mà ló ń tírẹ̀tì mi pẹ̀lú kù. ta ló fẹ́ pẹ́. ṣe bẹ́ẹ̀ mú girlfriend mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún Ìṣàdé ẹ̀gbọ́n ẹ̀ Kúnlé òun ló ń sọ pé òun máa pa mí. tẹ bá rí nǹkan tó ṣe ó send text sí mi bó máa kàn pa mí dànù tí mi bá dẹ̀yìn lẹ́yìn àbúrò. Uncle Fẹ́mi nǹkan tẹ dìmọ́ra látàárọ̀ lélẹ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ tí mo ti ń béèrè lọ́wọ́ yín látàárọ̀ tẹ́ ẹ̀ sọ nǹkan kan tí wọ́n bá bí yín sí nǹkan ṣé bẹ́ẹ̀ máa dákẹ́ náà ni. ẹ wo Uncle Fẹ́mi tẹ́gbọ́n bá fẹ́ rí yín ẹ̀yin náà ẹ̀ jìnnà sí kí n ṣe dandan àbí ẹni tó lè wo ṣùṣù tó sọ́pọ̀ ń fẹ́ pa yín tójú bá po fírí ṣé rò pé kò lè sogi mọ́yọ̀ lọ́rùn kó pa yín ni. ṣé ló tiẹ̀ kàn lọ́rọ̀ ẹ̀ nìyẹn ṣé tó kàn lọ́rọ̀ ẹ̀ nìyẹn àbí kó tó di pé ó lanu sọ fún ẹ pé ó máa pẹ́ ó ti ní máa rí tracy ẹ ó ti ní pójú rẹ kúrò sí ẹ ó dẹ̀ réyàn tó ń trafficate kú sọ́dọ̀ ẹ̀wọ̀n náà tó move closer ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ó mà ṣe o ewúrẹ́ rẹ fẹ́ gbówó èrìwọ́ gbó tí ẹ̀dùn náà ṣé Fẹ́mi ó yẹ kí n ṣe máa sọ fún ẹ ni ṣé bí ẹni tí wèrè bá pààrọ̀ ẹ̀rí tó bá ní làákàyè tó bá rí mẹkáníìkì ọyọ ọ̀dànù ni ìyẹn sọ ọdún kan báyẹn fún ẹ ọ̀kẹ́lẹ̀ tó bá lẹ̀ ó tún wá sọ pé girlfriend yẹ. ẹ wo Uncle Fẹ́mi ẹ bad ni ọmọkùnrin rárá o ẹ bad rárá ṣe rí tẹ́ ẹ bá fẹ́ ẹ máa rí ẹni tó better times 10 tí ò dẹ̀ ní sí wàhálà ń bẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé bí lékeleke ó bá ta kété ọmọ aráyé àti ẹ̀bẹ̀ pò ní. lékeleke lè wọnú epo lọ fúnra rẹ̀ ni ó wọnú epo lọ fúnra rẹ̀ ni. ẹ wo Uncle Fẹ́mi ẹ yà fi sílẹ̀ lọ́rùn she's not the right person for you leave her alone ẹ fi sílẹ̀. wọ́n ti sọ fún ẹ pé ò báàdì lọ́mọkùnrin kó tiẹ̀ báàdì sóò ní ríyàwó fẹ́ ni kí láǹfààní pé wọ́n á ń kàwé kó báàdì sóò ní ríyàwó fẹ́ ni àrògán mari mo ti rẹ́ tí ò ní ojú tí ò lójú ara ìyàwó mẹ́ta ló ní tí ò dá pé nìyẹn o mẹ́ta ló ní níbi tó dá pé gan ẹni tó dá pé gan dẹ́pẹ́ ẹyọ kan ní bá fà kí ló ń ṣe é ó mà ṣe o. bọ́dọ̀dà jókòó my friend ẹni mo sọ òtẹ́ lọ́rùn sọ́fẹ́ lọkọ̀ mí suicide nù lẹ́yìn ibi tó jókòó sí nǹkan wọ́n plug ẹ̀ mọ́ náà ń bí àbí oh serious. Kúnlé kí ni gbogbo ọ̀rọ̀ pálapàla tí mò ń gbọ́ wá mo tẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ ó jókòó ó dídé jàre ilé yín lóru kó wà ní àbí mọ́mí ẹ̀ lóru kó ń bá ẹ sọ̀rọ̀ I'm not here for rubbish. ìwọ fẹ́ pààyàn ó fẹ́ pa boyfriend àbúrò ẹ̀ Kúnlé. Auntie, I think you're a little bit upset with me, you get. You can't share it now. She might buy on me. Ó ń bá ṣeré. Oh, Auntie, I think you're a little bit upset with me. Anything about Google Abi? Tí mo fi ṣe bí ọlọ́ba. Will you shut your mouth? Ṣé o rò pé mo ń bá ẹ ṣeré ń bí ni? Ṣé wọ́n fẹ́ fẹ́ àbúrò ẹ̀ ni? Dá mi lóhùn. Ṣé o fẹ́ fẹ́ àbúrò ẹ̀ ni? Àbábúrò ẹ̀ ló ní kí wọ́n máa ní steady relationship. What is your problem? À ń gbọ́ máa dìyẹ ẹ lọ́wọ́ ikú. Ó níwọ̀n jẹ́ kó ń lọ jẹun látàn. Kí ló gbójúlé? Auntie, you. Bẹ́ẹ̀ni dákẹ́ bẹ̀ yẹn. Tó bá dẹ̀ kọ̀ tó lónìí change, mi ò fẹ́ rí ẹsẹ̀ nínú ilé mi mọ́. In short, get out of my house now. What? Jáde nílé mi. Kúnlé son of Adaba. Jáde nílé mi. Okay. Okay. Ẹ gbà mí. Àṣé lóòótọ́ ni pé ẹni bí ni là ń jọ. Dad, ẹ máa wá arákùnrin ṣá ó pa ẹrẹ tí gbówó ẹ sá lọ bí wọn ti ń ṣe irú ẹ. láti ń ṣe kíni àbáyọmí mo ní níbo ló ti ṣe kíni ó dá mi lónìí. ó pa ẹrẹ tí gbówó ẹ lọ.
ó pa ó dẹ̀ gbowó ẹ̀ lọ ó rí pé ó rí opportunity ni ó dẹ̀ lò and this is what I've been telling you pé opportunity comes but once tó o bá rí opportunity bẹ́ẹ̀ má jẹ́ kó elude you you should not allow it to elude you do you understand o ti gbọ́. Okay sir. Dádì Àbáyọ̀mí irú ẹ̀kọ́ wo lẹ ń kọ́ ọmọ yẹn. ọgbọ́n tó dáa ni ọgbọ́n tó dáa ni mò ń kọ́ ní tí mò ń sọ fún ni pé tó bá rí opportunity báyìí kó náà lò ó torí pé kò sẹ́ni tó mọ ibi tí ọlá rẹ ti máa wá ọ̀rọ̀ tó dẹ̀ ń wò yẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin. ọmọ ń sọ pé nǹkan téèyàn ṣe ò dáa ó pààyàn ó tún gbowó ẹ̀ lọ ẹ wá ń support ẹ̀. kò ń ṣe pé ni mo fẹ́ kó ní but kò sígbà tí opportunity ò lè wá o ti gẹ́tì mí sìn tí lóye bá wà Àbáyọ̀mí make sure you use it well it's an opportunity. Okay sir. ẹni tó bá máa rí ṣe tó máa jẹ́ èèyàn láyé ó gbọ́dọ̀ mọ retí gbogbo nǹkan ẹ̀gbin kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn o. so irú ìsàlẹ̀ ọ̀rọ̀ èwo lẹ wá fẹ́ kọ́ ọmọ yín ní torí pé wọ́n sọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ṣé gbogbo ìsàlẹ̀ ọ̀rọ̀ ló máa ń lẹ́gbìn ni. Madam, remember I am his father. But I'm the mother of this boy. But at the same time I am the head of the family and mo ju ọgàn lọ gẹ́gẹ́ bí ìyàwó so ẹ̀kọ́ tèmi kọ́ tí mo dẹ̀ mọ̀ pẹ̀lú ìrírí ayé mi ni mo fi ń bá ọmọ mi sọ̀rọ̀ yẹn. mi sọ pé nǹkan ni head of the family. But nǹkan tí mi sọ ni pé ẹ má yẹ ká encourage ọmọ sí nǹkan tí ò dáa. iṣẹ́ mi nǹkan ọmọ lẹ́kọ̀ọ́ tí ò dáa nìyẹn. ó máa lọ school tí irú opportunity yẹn bá ń ṣẹlẹ̀ ní. Àbáyọ̀mí I am your father tó bá rí opportunity bẹ́ẹ̀ kó lò ó and use it well. Okay sir. wọn náà sọ pé o ti gbọ́ sà irú mo ti gbọ́ sà wo nìyẹn irú wà bẹ́yìn ò dáa o Àbáyọ̀mí má tẹ̀lé nǹkan tí dáadé ẹ̀ ń sọ o. Àbáyọ̀mí I am your father and I am experienced tó bá rí opportunity bẹ́ẹ̀ grab it and use it very well my son. Okay sir. Nigeria. ṣábì amọ̀lẹ́lẹ́yìn abẹ́kìnní ká ti pé yí o ẹni tí yóò rántí pé ẹsẹ̀ mẹ́fà. dádì ẹ̀dá dádì ẹni mo fẹ́ rí jọ. ta nìyẹn èmi tó fẹ́ rí bí ẹni tí kò ní kú mọ́. ọmọ ilé ìjọba ta tẹ̀sí nǹkan ni kí ló ṣẹlẹ̀. sà ẹjọ́ Àbáyọ̀ ni mo wá fi sùn. kí ló pa wọ́n pọ̀. ẹ máa ṣe wọ́n jọ ń jiyàn sí ọ̀rọ̀ bọ́ọ̀ ṣe bọ́ọ̀ ni o Chelsea ọ̀nà o Chelsea ó ní bó ṣe kàn lápá nìyẹn a ní láṣẹ gbé lọ sí chemist tó wà ń bẹ̀ yẹn pé kán kọ́ bá a ṣe first aid fún pé bóyá kẹ́ help wa ká wá gbé lọ sí hospital. ń gbọ́ Àbáyọ̀mí ló dá ẹ lápá ló ní ẹ̀dá lápá báyìí. bẹ́ẹ̀ni sọ. ìwọ ò lè dààmú rárá ni. wọ́n yẹ pé mi lè dààmú ilẹ̀ yọ̀ mi. ilẹ̀ yọ̀ ọ̀tá fún ọmọ tí ń jẹ́rú ọ̀gá tó báyìí ọ̀gá bí òpó ná báyìí irú ọmọ eléyìí ń dá ọmọ lẹ̀ òfin ń dá lápá nbí oṣù bùsùkọ̀ yóò dìde ńbẹ dìndìnrín ni ọ́ dìndìnrín káwá pé ìwọ yóò tiẹ̀ wá gbọ́n èyí ẹ̀gbọ́n rẹ tó tẹ̀lé yìí ṣé ẹ̀yẹ kó ń ní làákàyè ṣé nǹkan sábúrò rẹ sọ́mọ lè tán tẹ̀lé kì mẹ́yà bá gbíjà máa jẹ́ ọmọ gidi tí ó bá jẹ́ pé irú ọmọ ilé tó gbẹ́kọ̀ọ́ ṣé wrestling tẹ̀ máa ń wò àti boxing tẹ̀ máa ń wò yẹn kò ní ẹ̀kọ́ kan tó nǹkan bí ọkùnrin rẹ ju kó tàn bọ́ ọmọ tẹlifíṣàn lásán ni ò ní ẹ̀kọ́ kan tó nǹkan ìyẹn já fún ẹ gbà ó fún ẹ ní kíní ọ̀dànù ọmọ mi chop knuckle oh that's my boy. ẹ wo daddy for the first time ẹ disappoint me n tí mo expect pé máa bá lẹ́nu yín kọ́ ni mo bá yẹn ẹ wo mo gbà wípé kò sí nǹkan téèyàn fi àgbà ṣe èèyàn fi máa ń rọ ọmọdé jẹ ni ẹ rántí pé àwa náà ní bàbá o daddy wa náà máa lọ pè wọ́n wá bá yín. mo jẹ́rìí bàbá yín kò jẹ́ wá. I'm expecting your father. Okay. ní sọ́jọ́ tí wọ́n náà kàn gàgà òsì tó jẹ́ kí ọmọ ẹgbẹ́ nìkan máa sọ. Àbáyọ̀mí orí rẹ̀ kọ́ dádì Àbáyọ̀ ṣé nǹkan tọmọ yẹn ṣe ṣó tún dáńsìn. kí ni tó ṣe tó burú nìsín ẹni tí ọgbọ́n lé wọn ọkọ lẹ́kọ̀ọ́. tábàlẹ́ni yẹn máa dìde tí ò lọ dìde ńkọ́. ó kú tiẹ̀ nìyẹn. ó kú dànù ibi tẹ́ bá jọ bọ́rọ̀ ara yín dé ẹ máa bá ń bẹ̀ ṣẹ́ sí gbọ́. ebo ń lọ́tọ̀ Àbáyọ̀mí then ó rí pé ó yẹ kéèyàn kọ́ ọmọ rẹ̀ ìwé mẹ́ni pé kọ́ ọmọ rẹ̀ kó lè fún ọ ní ìsinmi tí ọmọ tèmi bá jẹ́ nìrìnrìn ó ní ọ̀bà gbápá kíká wálé ṣùgbọ́n sí ọmọ mi tún hélà àti ó já fún gbà wọ́n jẹ́ mọ́tì ẹ̀ta ẹ̀jẹ̀ sọ orí pé dèdèrè lélẹ̀ gbogbo ṣe ká tó mo rò pé ó mú láti gbé ọwọ́ ni ojú báyìí ó fún ìgbì ẹ̀ wọ́n kò sọ̀rọ̀ ìwọ́dà wọ́n tó ń fọ ní oníbọ́nọ́ọ̀sì lẹ́nu. ṣábì amọ̀lẹ́lẹ́yìn abẹ́kìnní ká ti pé yí o ẹni tí yóò rántí pé ẹsẹ̀ mẹ́fà láyé jẹ́ ó hùwà bí ẹni tí kò ní kú mọ́
Àbáyọ̀. Pẹ̀lẹ́, ṣé o bínú pé mo wá dárun mọ́ ẹ lójú? Mi bínú. Ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Mo dẹ̀ ti wò pé táìmù tí àwọn ọ̀rọ̀ yẹn lè wọ ẹ létí ni. Torí ọ̀rọ̀ tó bá gbààrọ̀ kò dá kéèyàn máa fi ọ̀sán sọ. Ṣó ti rí gbogbo àwọn ọ̀wà tí bàbá ẹ̀ máa ń sọ pé kó máa wò? Tó máa ní àwọn ọ̀wà játijàti yẹn òun làwọn support. Èmi ò like irú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn. Mi ì dẹ̀ support ẹ̀. Wóró ọmọ tó kán lápá yẹn. Tó bá lọ jẹ́ pé ọrùn lọmọ yẹn fi ṣèṣe tó lọ ṣẹ́ lọ́rùn àbí ta nípa ọmọ yẹn máa dìde tó gbàbẹ̀ lọ, kí ló fẹ́ kó máa sọ? Wọ́n ti sọ ẹ́ lórúkọ nìyẹn, ó ti dá pààyàn. Bẹ́ẹ̀ náà rí irújọ́ kan táwọn òfin tí bàbá ẹ̀ sọ pé tó bá rí opportunity àti pààyàn, gbogbo àwọn ìwà bẹ́ẹ̀ yẹn ò dáa. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Mo dẹ̀ fẹ́ kó promise mi láti ìní lọ pé o máa change gbogbo àwọn ìwà pálapàla yẹn, pé ò ní wú àwọn ìwà yẹn mọ́. Ok, mímọ̀ ti wá láti sinmi àwọn àṣekọ̀ tó wọn ní ìdùn. Màá dé change. O promise? Mo promise mi. O ṣe ọkọ. Sun orin ẹ̀ kọjá kí mi náà lọ sùn. Àsùnjí o. Sùn. Ẹ̀bẹ̀ ló sọ pàdé. Oh, I just dey náà ní jàre. Àjẹ́ ẹ ṣẹlẹ̀, why you dey ọ̀sán? Wetin do you? Gbàgbé òṣì ayé òdúró mẹ́rin. Àṣọ ẹni tó bá dúró de gan ló ń ṣubú. Ṣé tiyẹn? Èmi má ti gbàgbé yẹn. I just feel like pé make I dey alone náà ní jàre. Àwa ń lọ sí hostel nìyẹn. Kò sí wèrè, èmi náà máa join those things. Má pẹ́. Jẹ́ mo ti mọ̀ pé ló máa pa kò lè jẹ́wọ́ ìwọ náà mọ̀ pé mi ò lè gbàrú ẹ̀ Ọlọ́run náà dẹ̀ mọ̀ pé mi ò lè gbàrú ẹ̀. But mi rò pé Daniel lè parọ́ fún ẹ o. Oh yeah, mi rò pé yóò lè parọ́ fún ẹ náà. Ó di the award winning lover of the year. Títọ́ yóò jẹ́ award winning lover of the year yẹn gangan ló ṣe máa parọ́ òun gangan ló ṣe máa parọ́. Mo believe. I see. Ó dà pé ó ti ń bí ẹ lọ jẹun òun ló fà á tó fi support ẹ̀ tó tó yìí. Jọ gbé dúró bẹ́ẹ̀ kí ló yẹ fà yẹn ṣé tó kí mo ń sọ tọrọ fún ẹ ló wá fẹ́ di no mi like ẹ kábàárà sọ tọrọ. What's up babe? How you doing now? How far? Kí ló dé? Kó ṣì kúrò lẹ́gbẹ̀ẹ́ mi. Èmi ò fọṣí o. Ó má jẹ́ kí n bá rà zẹ́nu school. Ìwà títa ni. Ní ìranù. Baby, how far? Oh, sorry. But Daniel, kí ló happen? I know you don't understand me.
Wo jọ mi ò ráyè ẹjọ́. Mo fẹ́ lọ ṣe nǹkan lóstẹ̀l. Tolú. Kí ni? Kí tó ń react báyìí náà? Ṣé nítorí ọ̀rọ̀ tá a fà lórí fóònù lánàá ṣe ń ṣe báyìí sí mi? Jọ, ṣé kò wá tó torí? Kò tó torí àbí? It is just obvious that you have just started cheating on me. No. Tolu, cheating on you, how? Kí ló mean? Now, you tell me. Níbo ló sùn sí lálẹ́ àná? Wow. Tolu yẹn ló bá ti bèèrè lọ́wọ́ mi náà. Torí ẹ̀ mo ṣẹ́gun lọ́wọ́. Ó yẹ kó bèèrè lọ́wọ́. Ó still láti jọ kúrò lánàá. But to say the fact, we still remain the lovers of the year. Ó yẹ kó mọ̀ yẹn náà. Hostel ni wọ́n wà. Yes, now. Ó yá, cross your heart. Ìwọ láyé mi, ìwọ lọ́kàn mi, ìwọ lẹni tí mo ní, mo rẹ́ ní ọkàn mi, mo rẹ́ ní kejì mi. Ìwọ láyé mi, ìwọ lọ́kàn mi, ìwọ lẹni tí mo ní, mo rẹ́ ní ọkàn mi, mo rẹ́ ní kejì mi. Kúnlẹ́ńkì sẹ́pẹ̀ ń jamla kí láti fẹ́ ṣe sáàmì àwọn méjèèjì o ẹ bá wọn parí ẹ jẹ́ ká parí ẹ pé wọ́n papọ̀ o ẹ bá wọn yanjú kómi má padà wá lọ́tẹ̀. Nígbà tí mi ò dẹ̀ wá rí ẹ ń kọ kí ni wàá expect kí n ṣe. Should have called me on phone now. Ìjà màmá pé next time. Alright, no. Má sọ fún mi pé wà á ti sẹ́ńpẹ́ ní anything papọ̀ náà gbà yọ. Baby, I have nothing to do with this guy now. Láyé, kò sí tí mo fẹ́ fèmí àti bàbá yẹn papọ̀ wọ́n ṣe ń pẹ́ báwo. Better. Nítorí kò ń ṣẹni tó yẹ kó máa rí mọ́yàn. Mi ò tẹ̀ láìkẹ́. Mo so hate bọ̀bọ̀ yẹn. Ó yẹ kó mọ̀. Kò sí tí mo fẹ́ ṣe pẹ̀lú bàbá yẹn náà to say the fact. In fact, tó bá ń bọ̀ báyìí, máa ń yà fún báyìí. Better. You understand? So anyway, I really appreciate your advice. Èèyàn ló ń wo ibi tá a wà tó mọ̀ jù. But wọ́n ti o tiẹ̀ gbogbo mi dẹ̀ sọ fún mi kí n má bàa ṣìnà. Mo appreciate ẹ̀gbọ́n bèbè. I really appreciate. Èmi ń ṣú ẹ kiri ni. Èmi láwọn èèyàn kan máa ṣú ẹ kiri ni. Èmi máa gbóúnjẹ mi fún olóńgbò jẹ. Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Èmi ń ṣú ẹ kiri ni. Ó wà lára. Ó yà wà lára mi. Ṣébi bá mi rán. Ṣébi bá mi rán ilé bàbá mi oníwẹ̀rẹ̀ ń kéjẹ́ ẹ̀rọ ọkọ̀ ilẹ̀ o. Ó yà ronú dòdò ronú mẹ́mẹ́. A ní ìrìgbà tí wọn ò ta wẹsẹ̀ wọn gbé gbá kalẹ̀ Gabriel. Wọ́n wá bẹ̀rẹ̀ ìjà nítorí raita o. Ó yà inú mi dùn nígbà tí mo gbóhùn agogo. Inú mi dùn nígbà tí mo gbóhùn orí wọn. Inú mi dùn nígbà tí mo gbóhùn agogo. Ọmọ ẹlẹ́mu ló ń ṣeré ẹ̀kọ́ lórí. Inú mi dùn nígbà tí mo gbóhùn agogo. Inú mi dùn nígbà tí mo gbóhùn orí wa. Inú mi dùn nígbà tí mo gbóhùn agogo. Ọmọ ẹlẹ́mu ló ń ṣeré. Bóyá Yétúndé mi dá Yétúndé torí rẹ̀ ló kàn mí lọ́mọ o. Yétúndé mo torí ẹ mo ní extra semester o. Yétúndé mo torí ẹ mo ní carry over o. Bàbá torí rẹ̀ ló kàn mí lọ́mọ o. Yèyé torí rẹ̀ ló kàn mí lọ́mọ o. Ó yá yé kó máa yí lọ onílù kó máa yí lọ yọmíkò kó máa yí lọ àgógó kó máa yí lọ kẹ̀kẹ́ kó máa yí lọ ìbèrè yìí ó gbúdọ̀ jábọ̀. Ìbèrè yìí ó gbúdọ̀ jábọ̀ sẹ́. Ìbèrè yìí ó gbúdọ̀ jábọ̀ o. Ìbèrè yìí ó gbúdọ̀ jábọ̀. Aṣẹ́wó ẹlẹ́nu. Àwa ògbó ló ṣì ẹlẹ́ lọ. Àwa ògbó ló ṣì ẹlẹ́ lọ. Àwa ògbó ló yà. Àbíkí tó wọ́ndà. Àyèdò ni wẹ́ẹ́. So many scared. I begin to wonder. Torí Ọlọ́run wà gẹ̀ lóde wa. I begin to wonder. Wà gẹ̀ lóde go kasa soso bọ́sọ̀ tẹ̀. I begin to wonder. Torí Ọlọ́run wà begin to wonder. Oya Yétúndé bẹ́ẹ̀
àti lọ jẹun lọ́wọ́ máa kíra wọn o ẹ káàárọ̀ kálẹ̀ bóyá ní Sókótó ní lóhùn dàtúkì gbogbo wa lámọ̀ bẹ̀ lọ́wọ́ máa kíra wọn o iná kwana iná gèjìyà bóyá anábìrà o ní lóhùn dàtúkì bàbá wa tó ti kú gbogbo wa lámọ̀ bẹ̀ àti lọ jẹun bẹ̀ àwọn máa kíra wọn. FM, mo ti pè ẹ́. I'm sorry. I missed you all day. Missed you too, darling. Sorry, down. Kí ló ń wá kiri? Báwo? I'm good, and you? I'm cool too. Been calling you all day. Ǹjẹ́ mo gbé máa délé ìbàdàn èmi àti Kúnlé ni mo kàn ní kí n tẹ̀lé. Kúnlé wà ń bà. Èmi mo ń jáde lálẹ́ yẹn. Ajá ń lọ ni. Kí ló ṣe pẹ̀lú sísítà mi? Èdí ni mo ní kí ló ṣe pẹ̀lú sísítà mi. Bọ̀ Kúnlé kí ló tó máa fi ṣe bí ẹni tó rí òpè báyìí nu. Ní láìkí ẹ̀wọ̀ ìtàláwà náà àwọn èèyàn wò wá náà. Kúnlé orí òpè ni kí ló tó fi fọ́ etí ẹ̀bẹ̀ yóò fẹ́ ṣe léṣe ni. Kí ló tó fi fọ́ etí ẹ̀bẹ̀. I'm sorry, Femi. You slapped me? I didn't slap you. I'm sorry. I didn't slap you. I'm Slap sorry. your brother, you said? No. I'm sorry. Stop me! Come. What? It's okay. It's okay. Come on. Hello, Daddy. I'm alright, sir. Daddy, no. I can explain, sir. I can explain. Okay, Daddy, let me explain my own part now. Let me explain my own part, sir. Can you imagine, sir, Omoti Folasha didn't tell me in school? It's damn too low for my own caliber, not to even talk of my family as a whole. And I've warned her several times, but she wouldn't listen to me. I get. Okay. I'm listening, sir. But Daddy, the issue is this. Enjoy, can you imagine what she did? In school where everybody was... It was even at the walkway. Daddy now. Walkway, okay, you know, so bad. With your name and your pedigree in this country. Can you imagine? And I went there to you cannot stain the name that my father Adaba has built for many years. That's what I did. Now I cannot control my anger that days. I cannot control my anger. I can't. Oh, okay, low, so Daddy, it's too low.
No, me jam. Mo kàn yín when you 10 minutes, I have to, yes, you know. Yes, Daddy. Okay, sir. I'm gonna kill that asshole. My partner. Má fa eléyìí mo bẹ̀rù o mẹ́ta wà ń bẹ̀ mi wà ń bẹ̀ kò sí ní ti ẹrù ọ̀nkú ẹ̀wù ọ̀rọ̀ mọ́tò eléyìí ò yé mi jàre á jà tra ẹ̀ lẹ́nà àbíjà wà bílẹ̀ ẹ tí ń máa tẹ̀ wá ṣe nǹkan ẹ̀dẹ̀ tí a pa á dé ká tẹ̀ máa lọ gan ẹ bóyá máa pe mẹkáníìkì ni àbí wọn kan ẹ jẹ́ ọmọ tó ṣẹlẹ̀ lọ́wọ́ náà wọn àdé ṣe kò rẹ̀ ṣe kí wọ́n dẹ̀ ṣe ṣàbíyèsí ẹ̀ ní náà yẹn. Yọ kíkù lẹ́nu ẹ̀ kó tó. Ìpè náà ló kọ́ ní àkókò ìjà ọ̀rọ̀ mọ́tò níjọ́jọ́ bá ti gbìyàn wàhálà ni yọ kí o má jẹ́ kó lọ́ọ̀kì mọ́ lẹ́nu. Ẹgbẹ́ lọ pé mẹkáníìkì ni ìwọ. Ìwọ náà ló wà lọ pé wà ṣe kí ájàre. Ẹ wo kò tún paná jàre àbí. Kò paná. Kò paná o. Yọ pa. Ẹ wo wá wò jà ìmọ̀ ọkọ̀ tó yẹ kó ṣe mọ́. Tó ọmọ bá mọ́tò bínú ni kí ló ń ṣe fẹ́ mi. Mi ò ní ẹ̀ sí ẹ̀wọ̀ ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. A lè ṣe kò sí ṣe é ṣá máa rú sórí lọ ní ẹ wo èmi gba báyìí lọ́n tèmi. Fẹ́mi jágba bíi. Ẹ wo bíbà ẹ bẹ́ ta ló dáa jù akútí gba bí tẹ́lẹ̀ ẹja máa lọ. Yàní o jágba bíbà ẹ bẹ́ ta jáde. Ẹ wo èmi gba bí lọ. Ẹ máa lọ ń gbà yẹn. Táyé ma. Ìrókò Olúwéré, ìrókò Olúwéré, ọmọdé burúkú ó bójú ẹ̀yìn, òòjọ́ kọ́ l'Olúwéré ń pani, alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́, ìrókò Olúwéré. Ẹni ayé yẹ ògo rọra ṣe, ilé ayé asán ló wá mú kókó, èṣù ó pàdídà ọ̀làjà ọjọ́ orí pẹ́ aṣiwèrè gbàgbé pé Elédùà ń bẹ. Ìrókò Olúwéré, ìrókò Olúwéré, ọmọdé burúkú ó bójú ẹ̀yìn, òòjọ́ kọ́ l'Olúwéré ń pani, alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́, ìrókò Olúwéré. Ẹ jẹ́ a rántí ọjọ́ ọ̀la, bó ní ti rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀, ẹni ṣe rere tẹra mọ́, ẹni ṣèkà tẹra mọ́, àtòrí àtìkà ikọ́ kì í gbé ọjọ́ kan ẹ̀san àké. Ìrókò Olúwéré, ìrókò Olúwéré, ọmọdé burúkú ó bójú ẹ̀yìn, òòjọ́ kọ́ l'Olúwéré ń pani, alágbára ayé ò bá ṣe jẹ́jẹ́, ìrókò Olúwéré. Elédùà ọba mi òkè òun ló lẹ́san lọ́wọ́.